ọ̀rọ̀ MC Oluomo àti Tafasego ti wá gbàbòmí yọ̀ǹsìn ẹ̀yin èèyàn mátà ta lọ̀gá nínú NURTW ní Lagos State tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ yìí ó ti wá ń gbóná gidi gan-an ẹ wá gbọ́ àwọn èpè ńláńlá lóríṣiríṣi tí Ọ̀kanlọ́mọ àti Àbọ̀lọ́rẹ́ Legacy tán gbé ìyá Esabod ṣẹ́ nínú fọ́nrán yìí o nítorí ọ̀rọ̀ MC Oluomo ó gbẹnu tán seriously now tẹ́ ẹ̀ bá gbàgbé pé nínú ìjà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin MC àti Tafa ìjà ta lọ̀gá ta ni state chairman ní Lagos State tó ń fà mọ́ra wọn lọ́wọ́ ìyá Esabod ń support Tafasego táwọn náà dẹ̀ lọ́n attack MC Oluomo ó lágbára and gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn loyalist MC Oluomo ní Àbọ̀lọ́rẹ́ Legacy àti Ọ̀kanlọ́mọ ẹ wò àwọn méjèèjì ṣe ni wọ́n pawọ́pọ̀ ṣe làwọn méjèèjì ṣe àgbárípọ̀ àpawọ́pọ̀ èpè ni wọ́n gbé ìyá Esabod ṣẹ́ tààrà gidi ni o nínú fọ́nrán yìí ẹyẹ èèyàn ó lágbára ṣe ẹ tiẹ̀ kọ́kọ́ wá blanket kẹ́ fi kọ́kọ́ cover orin yín kẹ́ gbọ́ díẹ̀ nínú èpè yẹn náà. àṣìṣe náà kẹ́ náà fún ìyá kẹsẹ̀ tì sí èmi wá mẹ́tọ́ sọ bóyá ní ilé wa burú tó bẹ̀bẹ̀ kó wá sẹ́ni tó burú tó ya wùrù níwájú Ọlọ́run tó lọ́run ò lè gbẹ̀rù rẹ̀ ẹ bá mi wá mẹ́tẹ́ sọ ẹ bá mi ṣàlámùtàlà kẹ́fà kan fẹ́ni náà Ọlọ́run bá wa bìṣù. gẹ́dáwé ìbòlẹ̀ ẹ bá alámùtàlà kẹ́fà ẹ bá sílẹ̀ yan ọwọ́ ni àmàtà alámùtàlà kẹ́fà fún ìyàwó èrè èmi ò mẹ́tẹ́ sọ bẹ́ẹ̀ kan. bàbá wa jẹ́ tán a máa fi ọwọ́ ẹ̀ gbálẹ̀ Ọlọ́run máa dojú ẹ̀ bolẹ̀ ni. ó ga o ṣẹ̀ṣẹ̀ àrùn rántí gbogbo bí mátà Tafa àti MC ṣe bẹ̀rẹ̀ nígbà tí MC fa Tafa lọ́wọ́ sókè pé òun ló máa jẹ́ state chairman ní Èkó but tó jẹ́ pé since then kò tiẹ̀ gbé mandate lé Sego lọ́wọ́ àtìgbà yẹn ló ti di pé ọ̀rọ̀ yẹn ṣàtìdìkan tán ṣàfihàn tán sọ di wàhálà rẹpẹtẹ nínú ẹgbẹ́ NURTW ní Lagos State and níbi event náà tẹ̀ tún ṣe recently yìí gan fúnra ara MC Oluomo ló acknowledge Tafa pé òun ni leader NURTW ní Lagos ń sìn. national progress ẹni tó lìdí àwọn chairman Lagos State now Alhaji Mustapha Sego. But still ṣe làwọn Sego Nation níbi event yẹn ṣe ni wọ́n ṣàn wá gbogbo ọ̀nà láti fi ṣáà frustrate MC Oluomo tán ṣà ń pè lólè tán bẹ̀rẹ̀ sí ń pariwo lé olè lé lórí ní gbangba ta but still MC Oluomo ò dúpẹ́ kí kò sọ anything bẹ́ẹ̀ wọ́n ní ṣebí dàda ò lè jà ní dàda lábúrò tó gbójú ẹ wo àwọn àgbáríjọ èpè tí Ọ̀kanlọ́mọ àtàbọ̀lọ́rẹ́ Legacy ṣẹ́ fún ìyá Esabod pẹ̀lú bó ṣe ń gbìjà Tafasego nínú fọ́nrán àwọn èpè yẹn in fact ó lágbára èpè inú Kùránì náà ṣẹ́ fún o ẹ tún máa já gbọ́ síwájú. àṣìṣe náà kẹ́ náà fún ìyá kẹsẹ̀ tì sí èmi wá mẹ́tọ́ sọ bóyá ní ilé wa burú tó bẹ̀bẹ̀ kó wá sẹ́ni tó burú tó ya wùrù níwájú Ọlọ́run tó lọ́run ò lè gbẹ̀rù rẹ̀ ẹ bá mi wá mẹ́tẹ́ sọ ẹ bá mi ṣàlámùtàlà kẹ́fà kan fẹ́ni náà Ọlọ́run bá wa bìṣù. gẹ́dáwé ìbòlẹ̀ ẹ bá alámùtàlà kẹ́fà ẹ bá sílẹ̀ yan ọwọ́ ni àmàtà alámùtàlà kẹ́fà fún ìyàwó èrè èmi ò mẹ́tẹ́ sọ bẹ́ẹ̀ kan. bàbá wa jẹ́ tán a máa fi ọwọ́ ẹ̀ gbálẹ̀ Ọlọ́run máa dojú ẹ̀ bolẹ̀ ni lórí mídíà ìwà àṣẹlẹ̀ àkóbẹ̀ yìí Ọlọ́run wọlé iye tó ti parọ́ mọ́ lórí mídíà ẹni tó parọ́ mọ́ odidi ọba odidi ọba aládé ó parọ́ mọ́ odidi ọba aládé débi pé wọ́n padà fáìn yẹn o tí wọ́n parọ́ mọ́ ológo MC Oluomo gbogbo tí ó bá pápápátá orí àwọn ọmọ ìlú máa padà sí Ọlọ́run wọlé àwọn tàrà kẹfà bàbá yìí dojú ọwọ́ ẹ̀ bolẹ̀ báyìí Ọlọ́run máa dojú ẹ̀ bolẹ̀ orí mídíà ló máa ṣubú ló máa kú dànù yóò ṣì wá ṣubú àpò èmi ò rẹ́ o tó bá tó bí àkànfẹ́ dárúkọ ni tí bá yíwọ́ lù ẹ̀rẹ́mẹ́ta wà á mọ̀ pé lọ́bẹ̀ẹ́ lọ́wọ́ lórí burúkú ọmọ ẹ̀ tó ránṣẹ́ tó initiate ní Belfast wọn bí yẹn dàbọ̀ dárúkọ tèmi o tí bá dúró tiẹ̀ ìyàwó èrè tí bá dúró tiẹ̀ wo ọmọ àtọwọ́ lé bọ̀ fún mi àbúrò bí tí mo lè jàre fún ọmọ ní lọ́yìn wọn tọ́ lọ kẹ́ bàbá lọ́rọ̀ bùkà bí àṣẹ àbìlì fi aláfíà jáde kẹ́ ìdáhùn fi tàlẹ́ ní wàá sára lé àdàbàdé rí mi jára ti mi jí fájà náà ká sóbi mọ̀ fún mi ọgbọ́n máa fò má yẹ kí n máa bàjẹ́ nìyẹn òbí bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ bíkà wọ́n bẹ̀rẹ̀ sáìtà wáyà sí fún náà ó ga o eléyìí serious o ẹ̀yin èèyàn níbo lọ̀rọ̀ yìí máa já sí gangan tó dàbí pé new fighting method ni wọ́n tún bẹ̀rẹ̀ lọ́tẹ̀ yìí o gbogbo wọn náà dẹ̀ ń gbádùn ẹ̀ gidi because social media fight náà fọ̀rọ̀ wọn ṣe this time around and ṣé ká má parọ́ àwọn team Sego wọ́n ti ń tẹ́jú MC Oluomo mọ́lẹ̀ jù wọ́n ń tẹ́jú ẹ̀ mọ́lẹ̀ gidi gan ó lágbára ká tiẹ̀ gbà pé MC Oluomo náà ṣe tí ò dá lóòótọ́ but still ṣe bóun pẹ̀lú Sego náà jọ ṣe tẹ̀níọ̀ tí wọ́n ṣe lọ last yẹn
wọ́n ṣàdìjọ ṣe ni àrò mẹ́ta òun àti Kúdẹlẹ́tì àti Tàfá àrò mẹ́ta wọn ti wá dàrò méjì ń sìn because Kúdẹlẹ́tì tiẹ̀ àti ń rí padà mọ́ MC Oluomo wọ́n ti jọjọ́ ń wà papọ̀ ọ̀rọ̀ ipò kò ṣepò ó ti wá di tó tú àrò mẹ́ta ká ó ti di àrò méjì báyìí sìn ó lágbára ṣá ẹ̀yin èèyàn and again gan sef bó náà ṣe sọ wípé kéèyàn máa ṣe dáadáa o ṣe mọ̀ wọ́n ní mọ̀kànmọ̀kàn lóye máa ń kàn o oyè tó kára àwo ni ó ń padà bọ̀ wá kára ẹ̀dẹ́ o oyè tí wọ́n fi kan MC lẹ́ni yìí bọ́n ṣe ń bu tán ṣe ń sọ pé àwọn ò fẹ́ mọ́ igbá kan àwo kan ṣe mọ̀ pọ́n ti fi kan àwọn kan náà níwájú náà sẹ́yìn ó ti kan tọ̀nà MC lẹ́ni nìyẹn o wá tún dọ̀la Ọlọ́run ló mọ bó ṣe tún máa kan tọ̀nà Tàfáségò náà o because àwọn ọmọ ẹgbẹ́ yìí wọ́n ń ṣàwọn kan tó ṣe wípé wọ́n máa ń lóyà séèyàn kan forever and ever o kálukú wọn ló máa ń padà ṣàtún change loyalty wọn náà ni it is well bó lọ́rọ̀ ẹ máa já sí gọ́gọ́ ẹ̀yin èèyàn kí dẹ̀ l'opinion tiyín ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online tv lórí ayélujára Facebook link tí wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀ from there ẹ tún máa gbádùn wa lọ́lọ́kan òjọ̀kan títí dìgbà míì ire o.